wọ́n ti jù wọ́n sẹ́wọ̀n gbére o. Àwọn tí wọ́n jí wọn gbé lóríire, bí àwọn kan ti ń ṣe láwọn kan ń ṣe nítorí ìdájọ́ náà bá wọn lójijì ni. Wọn ò sì mọ̀ bí kí wọ́n máa dunnú ni àbí kí wọ́n máa bínú. Ọ̀rọ̀ náà polúkúrúmuṣu lọ́kàn aráàlú ni, pàápàá àwọn tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ sí ní abúlé ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀, àwọn tí yáwọ́ta àti àwọn míì tí wọ́n fojú winá ọ̀rọ̀ ogun àwọn afẹ̀míṣòfò tí wọ́n ya wọ àdúgbò wọn. Adájọ́ Salim Ibrahim sọ àwọn mẹ́ta tí wọ́n mú tí wọ́n gbé lọ sílé ẹjọ́ lọ́sẹ̀ tó kọjá yìí sẹ́wọ̀n gbére ni. Wọ́n ní èyí tó kù nílé ayé wọn ẹ̀wọ̀n ni wọn yóò ti lò ó. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ni Abdulrasaq Umar, ẹni tí wọ́n ń pè ní Abu Khalifa tàbí Abu Khalid, Yunusa Musa, ẹni tí wọ́n tún ń pè ní Yunusa bin Musa, àti Shamsu Adamu Sani, ẹni tí wọ́n tún ń pè ní Abu Itsar. Ọjọ́ Ẹtì Friday ọjọ́ 17 oṣù keje yìí ní ìjọba kọ́kọ́ gbé wọn wá síwájú ilé ẹjọ́ tó ga ní ìlú Àbújá. Ẹ̀sùn tí wọ́n sì fi kàn wọ́n ni pé wọ́n ṣe onígbọ̀wọ́ àti onírànlọ́wọ́ fáwọn èèyàn kan, wọ́n sì lẹ̀dí àpò pọ̀ mọ́ wọn láti jí àwọn ọmọléèwé àti tíṣà ní ìjọba ìbílẹ̀ Oríire gbé wọ inú igbó lọ, tí wọ́n sì fìyà jẹ wọ́n títí níbẹ̀. Àwọn mẹ́ta tí wọ́n mú yìí bá àwọn míì ṣiṣẹ́ ni. Àwọn tí wọ́n sì bá ṣiṣẹ́ náà ni Muhammadu Sani, Jibril Muhammadi àti Ibrahim Habab. Bó sì tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ló fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ sí àwọn mẹ́ta yìí, ìyẹn àwọn mẹ́ta tí wọ́n dárúkọ, bóyá wọ́n ti bá ogun náà lọ ni o, àbí wọ́n ríbi sá lọ ni o, àbí ìjọba sì kó wọn pamọ́ síbìkan tí wọ́n ń wádìí ọ̀rọ̀ lẹ́nu wọn ni. Síbẹ̀ èyí tí wọ́n sì rí yìí ọ̀pọ̀ ló faramọ́ wọn. Àmọ́ ohun tó hàn ni pé àwọn mẹ́ta tí wọ́n jù sẹ́wọ̀n yìí gan kọ́ ni bàbá ìsàlẹ̀, àbániṣe lásán làwọn. Ohun tó sì jẹ́ kí àwọn míì máa wòye pé àbí ọ̀rọ̀ náà ní kọ́lọ́fín kankan nínú lóòótọ́ ni. Nítorí ohun tí ọ̀pọ̀ ń retí ni pé wọn yóò rí ojú àwọn afẹ̀míṣòfò gidi, àwọn tí wọ́n jí gbé yóò padà jẹ́rìí takò wọ́n, àwọn yóò rí ìfọ̀rọ̀wánilẹ́nuwò gbogbo tí wọ́n ṣe fáwọn ajínigbé wọ̀nyí. Ọkàn kálukú yóò sì balẹ̀ pé àwọn ẹrú ikú tí wọ́n ta jàǹbá fún wa nílẹ̀ Yorùbá nìyí. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ṣáá, ọ̀pọ̀ èèyàn nínú wọn dùn sí ìdájọ́ yìí o, tí àwọn míì sì ń sọ pé bó ṣe yẹ kí wọ́n máa ṣe ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò rèé, kí ọ̀rọ̀ wọn má máa falẹ̀ rárá. Bí wọ́n bá ti ń kì wọ́n mọ́lẹ̀, bẹ́ẹ̀ ni kí wọ́n máa ṣèdájọ́ wọn ní kíámọ́sá. Àmọ́ ohun tí ọ̀pọ̀ kò fara mọ́ rárá ní ẹ̀wọ̀n gbére tí wọ́n ní wọ́n sọ àwọn èèyàn náà sí. Wọ́n ní kí ló ń jẹ́ ẹ̀wọ̀n gbére? Àwọn tí wọ́n ṣe iṣẹ́ ibi, tí wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn báyìí, tí wọ́n bẹ́ àwọn èèyàn lórí, tí àwọn èèyàn mẹ́ta sì kú láti ọwọ́ wọn: Joel Adéṣíyàn, Michael Oyedokun àti John Ọlálẹ́yẹ. Kí wá ní adájọ́ náà ń wò tí yóò wá ní ìdájọ́ ikú kò tọ́ sí wọn? Pé kinní náà kò yé ẹnikẹ́ni o. Àwọn èèyàn ní bí ìjọba ṣe máa ń fààyè sílẹ̀ tí àwọn afẹ̀míṣòfò náà ń pọ̀ sí rèé, nítorí ìjọba tó sọ wọ́n sẹ́wọ̀n gbére báyìí pẹ̀lú gbogbo aburú tí wọ́n ṣe. Wọ́n ní nítorí wọn kò fún àwọn ní wàhálà rárá. Bí wọ́n ti ń ka ẹ̀sùn sí wọn lẹ́sẹ̀ ni wọ́n ń sọ pé àwọn jẹ̀bi. Kí wàá ní tuntun nínú ìyẹn nígbà tí kì í ṣe pé wọ́n purọ́ mọ́ wọn ni? Ohun tí àwọn èèyàn tí ọ̀rọ̀ náà kò tẹ́lọ́rùn rárá ń béèrè nìyẹn, tí wọ́n sì ń sọ pé ọgbọ́n láti padà fi wọ́n sílẹ̀ nígbẹ̀yìn ni. Nítorí nígbà tí wọ́n bá ṣe ẹ̀wọ̀n díẹ̀ títí, wọn yóò sọ pé wọ́n ti ronú pìwàdà kí wọ́n máa lọ sáàárín ìlú, wọ́n sì tún lè kó wọn wọ inú iṣẹ́ ológun tàbí iṣẹ́ míì ní orílẹ̀-èdè yìí kan náà ni. Ohun tí àwọn èèyàn ń béèrè tí wọ́n sì ṣe ń bínú pé wọ́n sọ wọ́n sẹ́wọ̀n gbére nìyẹn. Bẹ́ẹ̀ ní ọ̀sẹ̀ yìí ni ọ̀rọ̀ náà kọ́kọ́ dìjà láàrin àwọn adájọ́ àti àwọn DSS. Ní ọjọ́ Ajé Monday ìjẹrin yìí ni o, 20 oṣù keje yìí, nígbà tí adájọ́ Emeka Nwite dájọ́ ẹ̀wọ̀n gbére fún àwọn aṣáájú ẹgbẹ́ afẹ̀míṣòfò tí wọ́n ń pè ní Ansaru. Fún ẹni tó bá rántí dáadáa, nígbà tí àwọn afẹ̀míṣòfò ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ yìí sì rò pé agbára gidi wà lọ́wọ́ àwọn, lára ohun tí wọ́n ní kí ìjọba ṣe kí àwọn tó lè fi àwọn tí àwọn jí gbé náà sílẹ̀ ni kí wọ́n tú àwọn ọ̀gá àwọn sílẹ̀, ìyẹn àwọn ọ̀gá Ansaru tí wọ́n ti mú tẹ́lẹ̀ nítorí ìwà ìfẹ̀míṣòfò wọn. Àwọn wọ̀nyí ni Muhammadu Usman, ẹni tí wọ́n ń pè ní Abu Bara tàbí Abu Abbas tàbí Abu Mukhtar, ẹni tó máa ń pera ẹ̀ ní Emaya Ansaru, ìyẹn olórí ìjọba àwọn Ansaru wọ̀nyí, àti Abubakar Abba tí wọ́n ń pè ní Mahamudu Ali Nijeri àbí Malam Mahmuda.
àwọn afẹ̀míṣòfò yìí ni wọ́n wà nínú àhámọ́ nígbà tí àwọn afẹ̀míṣòfò ti ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ yìí bẹ̀rẹ̀ sí béèrè ohun oríṣiríṣi lọ́wọ́ ìjọba. ṣùgbọ́n ìjọba kò dá wọn lóhùn. ìjọba ní àwọn ò ní ṣèyẹn. ìjọba àpapọ̀ takú, wọ́n láwọn kò ní fi àwọn èèyàn yìí sílẹ̀, pé ohun tó bá wo àwọn afẹ̀míṣòfò náà ni kí wọ́n ṣe. ìjọba Tinubu yìí ni báwo ni àwọn yóò ṣe fi àwọn aṣáájú ẹgbẹ́ afẹ̀míṣòfò Ansaru yìí sílẹ̀, àwọn tí wọ́n ti pa oríṣiríṣi èèyàn tí wọ́n sì jẹ ọ̀pọ̀lọpọ̀ abúlé run nílẹ̀ Haúsá. lẹ́sẹ̀kẹsẹ̀ ni ìjọba sì kó wọn délé ẹjọ́, níbi tí adájọ́ Emeka Nwite sì ti dájú ẹ̀wọ̀n gbére fún wọn. àmọ́ àwọn DSS ní irú ẹjọ́ wo rèé, pé ìdájọ́ náà kò tẹ́ àwọn lọ́rùn, pàápàá àwọn èèyàn tí wọ́n ti pa àìmọye ẹ̀dá ẹgbẹ́ wọn. èyí ló wà nílẹ̀ tẹ́lẹ̀ láti ìjẹrin tí àwọn èèyàn sì ń sọ pé ṣé kìí ṣe pé àjọsọ tàbí àjọṣe kan wà láàrin ìjọba wa àti àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò Ansaru yìí, nítorí bí àwọn náà ti dé ilé ẹjọ́ ní Monday yìí náà ni wọ́n ń sọ pé àwọn jẹ̀bi igbá, àwọn jẹ̀bi àwo, gbogbo ohun tí ìjọba ní wọ́n ṣe, pé àwọn ti gbà àwọn jẹ̀bi ẹ̀ lóòótọ́, pé àwọn pààyàn, bẹ́ẹ̀ ni àwọn sì jí àwọn èèyàn gbé, àti pé ọmọ ẹgbẹ́ Ansaru ẹgbẹ́ afẹ̀míṣòfò ní gbogbo àwọn. gbogbo ẹ̀ ni wọ́n ń sọ o, tí wọ́n sọ pé àwọn jẹ̀bi. bí wọ́n ti ní àwọn jẹ̀bi bẹ́ẹ̀ ni inú àwọn DSS ń dùn. wọ́n ti rò pé adájọ́ yóò dájọ́ ikú fún wọn ni. àfi bí adájọ́ Nwite ṣe dájọ́ náà tó ní ẹ̀wọ̀n gbére lòún sọ wọ́n sí. ohun tó sì bí àwọn DSS nínú nìyẹn, tí wọ́n ní ilé ẹjọ́ kò tẹ́milọ́rùn làwọn ń lọ tààrà. torí àwọn èèyàn náà kì í ṣe ẹni tí ẹ̀wọ̀n gbére tọ́ sí, ikú gbóná ló yẹ irú wọn. ohun tó ṣe ya àwọn DSS gan lẹ́nu rèé, tó sì ya àwọn míì náà lẹ́nu pé wọ́n dá ẹjọ́ ẹ̀wọ̀n gbére fún ẹnikẹ́ni tó lọ́wọ́ nínú ìfẹ̀míṣòfò ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀, pé nígbà tó jẹ́ àwọn ọmọ ẹgbẹ́ Ansaru làwọn náà, tí àwọn náà sì délé ẹjọ́ tí wọ́n sà ń pariwo pé àwọn làwọn jẹ̀bi sí gbogbo ẹ̀sùn tí wọ́n kà sí wọn lẹ́sẹ̀. tí agbẹjọ́rò wọn sì ní kí adájọ́ fi ojú àánú wò wọ́n, nítorí wọn ò dẹ́ṣẹ̀ kan rí, èyí tí wọ́n dá yìí àkọ́kọ́ ni. wọ́n ní àkọ́kọ́ lẹ̀ṣẹ̀ tí wọ́n dá, nítorí ẹ̀ ló ṣe yẹ kí adájọ́ wo ọ̀rọ̀ wọn ṣe, kó sì fi ojú àánú wò wọ́n, kó má sọ pé kí wọ́n pa wọ́n. ṣùgbọ́n àwọn èèyàn ń ṣàlàyé pé olè tó wá jà, tó fi oorun kun gbogbo ilé, tó gbé adé ìṣẹ̀ǹbáyé kábíyèsí, tó gbé ọ̀pá àṣẹ, tó gbé ọ̀pá àlẹ̀kẹ̀, ó sì gba gbogbo nǹkan tó bá fi ń jẹ ọba, ẹnìkan wá ní kò jalè rí, èyí tó wá jà lẹ́ẹ̀kan tó gbé gbogbo ìlú lọ yìí ń kọ́. ṣé kí wọ́n wá fi sílẹ̀ kó máa lọ ni? bóyá ohun tí adájọ́ sì rò rèé o, tó fi ní òun jù wọ́n sí ẹ̀wọ̀n gbére. àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì ti dèrò ẹ̀wọ̀n lóòótọ́. ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 yìí làwọn afẹ̀míṣòfò náà ya wọ inú iléèwé community high school ní ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀, iléèwé Baptist nursery and primary school ní Yawọta, local authority school ẹ̀sìn ẹ̀lẹ̀, tí wọ́n sì dá jìnnìjìnnì bolẹ̀, tí wọ́n jí àwọn èèyàn kó wọ inú igbó lọ. Joel Adéṣiyàn tí ṣe igbákejì olùkọ́ àgbà níléèwé ọ̀hún, tí òun gbìyànjú àti sá lọ, wọ́n yìnbọn pa á níbi tí yẹn ti ń gbìyànjú ẹ̀ ní. nígbà tí wọ́n sì dé inú igbó lọ́hùn ni wọ́n pa tíṣà míì, Michael Oyedokun, ẹni tí wọ́n ní ó gbé fóònù sápò. àwọn sì ti kìlọ̀ pé wọn ò gbọ́dọ̀ gbé fóònù sápò wọn. bẹ́ẹ̀ ni lọ́jọ́ tí àwọn sọ́jà wọ inú igbó náà láti gba àwọn èèyàn ìgbèkùn náà sílẹ̀, àwọn afẹ̀míṣòfò náà tún pa John Ọlálẹ́yẹ láti halẹ̀ mọ́ àwọn èèyàn yìí àti ìjọba. láti ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ni gómìnà Ṣèyí Mákindé àti àwọn èèyàn tó gba ọ̀rọ̀ ẹ̀ gbọ́ ti ń pariwo pé ọ̀rọ̀ yìí lọ́wọ́ kan nínú o. àwọn ajínigbé náà ṣe lè wá lọ́jọ́ kejì tí òun kéde pé òun fẹ́ dupò ààrẹ. àmọ́ gbogbo bó ti ń sọ náà ni ìjọba ń takò ó, tí àwọn tí wọ́n fẹ́ràn ìjọba pàápàá sì ń bá a wí pé ó ṣe ń sọ bẹ́ẹ̀ lẹ́nu torí kò sóhun tó jọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ọ̀gá ológun tó sì kó àwọn èèyàn náà jáde ti ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀ pátápátá, ó sọ níwájú gómìnà àti níwájú ọmọ Nàìjíríà gbogbo. àwọn ọmọ ogun kó sídìí ọ̀rọ̀ yìí, bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá, àwọn fìjìláńtẹ́ àti àwọn àmọ̀tẹ́kùn náà bá kinní ọ̀hún lọ. ìdí sì rèé tí àwọn kọ̀ọ̀kan fi ń kọ hà pé irú ìdájọ́ wo wá rèé fáwọn apààyàn wọ̀nyí, tí àwọn míín sì ń béèrè pé kí ló ń ṣẹlẹ̀ gan-an. àmọ́ àwọn míín náà ń sọ̀rọ̀ pé inú àwọn dùn ní tàwọn o, tí wọ́n sì fọwọ́ sí bí wọ́n ṣe sọ wọ́n sẹ́wọ̀n gbére. wọ́n ní bó bá jẹ́ bí wọ́n ti ń ṣe láti ọjọ́ yìí tí wọ́n mú wọn tí wọ́n ń tètè láwọn mẹ́wọ̀n ni, àwọn irun bíi ẹ̀dá náà kò ní pọ̀ nílùú tó báyìí rárá. pé àwọn faramọ́ kó máa lọ bẹ́ẹ̀, ohun tí àwọn fẹ́ gan nìyẹn. bí wọ́n bá ti mú afẹ̀míṣòfò kan kí wọ́n dájọ́ ẹ̀ ní kí á mọ́sá ni.
ọ̀làwọlá alága ló ń sáré ṣe àkọsílẹ̀ ìdájọ́ tí wọ́n fún àwọn afẹ̀míṣòfò ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àtiṣe yorùbá World Center nínú ọgbà yunifásitì ìbàdàn. A kú afẹ́rẹ́ òní yìí o.